Jọ́nà Global Automat iléeṣẹ́ wa car wash ta ó ti máa fọ mọ́tò ta mọ́tò fáwọn tó gbafẹ́ a máa ṣí o Òṣùpá ló máa kọrin lùlù ṣeré fún wa jò. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ tó rọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ erí kọ́ lórí. ìkójáde iléeṣẹ́ wa Jọ́nà Global Automat ọjọ́ Sunday September 29 ọdún yìí la fi sí o. ó máa wáyé number 1 Olúwo junction off Bola Ahmed Tinubu road Ọ̀rẹ́yọ̀ Ìgbé Ìgbogbo Ìkòròdú Lagos. lọ́jọ́ yẹn ọba orin Saheed Osupa lélẹ́rẹ́ wa. ìfankaleluya ló máa ṣe MC níbẹ̀. aṣọ àdìrẹ 12,000 naira tá a mú àti invitation card ní fisa láti wọlé. tẹ́ bá fẹ́ ràdìrẹ wa gbé TFK ojú tó lé media lórí aago 08080597807 lẹ́ẹ̀kan sí 08080597807. Jọ́nà Global Automat ló ń pe gbogbo wa jájọ pàdé níbẹ̀. adùn àkárí gbogbo wa mi a máa retí yín o. gbogbo ẹ̀yin ará Mushin Oṣòdì àti ìyànà ìsọlọ̀ ẹ pè ìyálájé Mariam tó wà ní Fatai Atẹ́rẹ́ junction 0903-534-0150. ẹ̀yin tí Olúfimọ́ ní Ìkẹjà ọgbà Agége Ọjọ́ta ẹ pè Àrẹ̀mọ Wàsíù Adéwọyè sórí nọ́mbà yìí 0818-627-3127 àti ìyálájé Kẹ́mi tó wà nínú ọgbà Radio Lagos sórí aago yìí 0803-191-2697. kí àwọn ẹbí Mátàgbàmọ́lẹ̀ ní Kétu mile 12 àti Alápẹ̀rẹ̀ pé mọ́mí Dẹ́rìnsọ́lá sórí ẹ̀lọ́ 080-553-77979. gbogbo ẹ̀yin tí Ìṣàwò Igbó Olómù Agric Ògolonto ẹ pé Yèyé Oge Àjọkẹ́ Òrèǹtẹ́ sórí nọ́mbà yìí 081-8968-4025. ẹ̀yin tí Ọba Orin ní Ìbèṣe Owódé Ìkòròdú garage ẹ pé Evangelist Stella Àyànfẹ́ Jésù sórí aago yìí 081-194-66225. ẹ̀yin tí Ìgbogbo Báyékù ẹ pé àǹtí Yétúndé sórí nọ́mbà yìí 070-4286-3970.